ni ìtumọ̀ yẹn? Jùlì wá jókòó. Máyì lọ. Jùlì. Bàbá mi ṣe Julius lórúkọ mi bàbá. Jùlì. Bàbá mi ṣe Julie obìnrin ló jẹ́ Julius lórúkọ mi. Julius Matego. Julius Nyerere. Gbọ́nà ṣé ìrẹ́lẹ̀ ò ní fámìlì? Ní fámìlì tó pọ̀ gan-an. Ò ní fámìlì? Wọ́n á pọ̀ náà. Jọ ṣé ní ọjọ́ tí ìyá rẹ̀ bí ẹ ṣé wọ́n kí ìyá rẹ̀ kó ewu ọmọ ní ọjọ́ náà? Wọ́n àti fi ń béèrè orúkọ rẹ̀. Wọ́n against discipline ni. Mò ń bí ẹ ní ìbéèrè ni. Ṣé wọ́n kí ìyá rẹ̀ kó ewu ọmọ ní ọjọ́ tí wọ́n bí ẹ ní? Kí ló tún dé? Ṣé ọmọ ní rẹ̀? Ọmọ ni mí o. Ọmọ gidi ọmọ tí ìyá bí tó fọjá àrùn pọ̀ ni mí. Ọmọ ní rẹ̀. Bẹ́ẹ̀ni bàbá. Àbí àpò bú sẹ́kún lọ́nà àpò lọ́rọ̀ bú sẹ́kún ọmọ tí ó jẹ́ ìrẹ́ àpọ̀nfẹsẹ̀ wọlé ọmọ yìí. Kí ló fà á ti fi ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀? Tí ó ṣẹlẹ̀ tí mo bá dé bus stop ibi tí mò ń lọ yẹn máa já ẹ sí ohun tí ó ṣẹlẹ̀. Ó dàbẹ̀ ni pé ẹ ò mọ nǹkan kan. Ṣé o mọ̀ pé inú ilé tí ó wà yìí CC camera ó kún inú ilé yìí. CC camera. Bẹ́ẹ̀ni. Sọ àwọn tó wà náà dẹ́mọ̀ pé ẹgbẹ́ kámẹ́rà sínú ilé. Lábí wọ́n léèrè. CCTV ti 12 o. Ṣé o rántí ní ọjọ́ kan nígbà tí mo ń bi ẹ́ nígbà tí mo pàdé ẹ̀ ní kọ́rídọ̀ tí o fi ọwọ́ bú fúrọ̀sọ mo ń bi ẹ́ ní ọjọ́ náà tí o fi ọwọ́ bú fúrọ̀sọ pé ṣé o ti kó àrùn Ebola ni ṣé o rántí? àṣé ìwàkiwà ni òwú ní ọjọ́ náà. CC camera ni ó tú ẹ̀ fọ́ àṣẹ ìrẹ̀ ní fóònù kan ní inú ilé tí ó máa ń kọ̀nẹ́tì mọ́ láì ní ní ibi báyìí òǹdágbèsè sí mi lọ́rùn ṣé ó gbàdúrà tí ó bá jẹ́ wípé èmi ni bàbá rẹ̀ kí ènìyàn kan kó wá gbé àrùn ẹ̀jẹ̀ ìrúkú kó gbé ilé ní ọwọ́ pẹ̀lú gbèsè tí kò jẹ́ ṣé ó máa tẹ́ ẹ̀ ní ọrùn. Èmi fóònù gbogbo ọlá ní fóònù nílà. Ṣé kìí ṣe pé orí ẹ̀ gbálẹ̀ wo bí mo ń bọ̀ kí ni orúkọ tí ó wà ní ibi báyìí? Ṣé ọmọ ẹni tí ó jẹ́ Alhaji Sumonu? Alhaji Sumonu pọ̀ tó pọ̀ káàkiri. Ó pọ̀. Bọ̀bọ̀ sáwọn kò yẹ àbúrò bàbá mi jẹ́ Alhaji Sumonu kò tí mi mọ̀ ní. Àbúrò bàbá rẹ̀ ń jẹ́ Alhaji Sumonu. Ìyẹn lè dà. Ṣé o mọ àwọn tí wọ́n ń pè ní Sumonu Sumondẹ̀rẹ̀? Ṣé o mọ àwọn tí wọ́n ń jẹ́ Sumonu Sumondẹ̀rẹ̀? Ṣé o mọ orúkọ yẹn? Ṣé o mọ pé ọdẹ ni wọ́n ń pè bẹ́ẹ̀? Ẹ kò lè máa búrú àbúrò bàbá mi bẹ́ẹ̀ bàbá. Ṣé èèyàn gidi ni wọ́n ni? Èèyàn gidi nìyẹn ẹni tí yóò kọ̀ kí ọmọ ọlọ́mọ máa lu igi mọ́ ìkòkò oníkòkò òun ti mọ̀ pé òun ò lè mọ ìkòkò ni torí ẹ̀ ni ó ṣe ń encourage àwọn tí ó jẹ́ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ kí wọ́n máa fọ́ ìkòkò oníkòkò wo nọ́mbà yìí ṣé ó mọ nọ́mbà yìí. Ó jọ nọ́mbà tí mo mọ̀ yá. Ó jọ nọ́mbà tí rẹ̀ mọ̀ fi ara rẹ̀ balẹ̀ àdé bus stop ibi tí à ń lọ ní ìsìn ó jọ nọ́mbà tí rẹ̀ mọ̀ ìrẹ́ èèyàn burúkú yìí ó jọ nọ́mbà tí rẹ̀ mọ̀ ní sùúrù wọ́n máa jọ nọ́mbà tí o mọ̀ tí ó bá yá fi ara rẹ̀ balẹ̀ ayé ẹ̀ ní ẹnu àjọ nọ́mbà tí o mọ̀ ní ìsìn. Hello wá níbo ni o lọ jókòó. Hello ẹjọ ṣé Alhaji Sumonu ni mo ń bá sọ̀rọ̀ yẹn. Alhaji Sumonu rẹ ni mo ń bá sọ̀rọ̀. Mo ní èmi ní láńlọ́ọ̀dù Julius tí mo bá yín sọ̀rọ̀ ní ọjọ́ sí. Ẹ káàsán ṣé ilé wa òkè? Dáadáa ni àwa. Julius náà wà níbí. Ẹ̀fẹ́ bá sọ̀rọ̀. Ẹjọ́ báwo ni ọ̀rọ̀ ilé ẹ̀yẹ ṣé everything ti wà òkè dáadáa? December ni. Ní December mo dé tán. Ó dáa kò burú o. Mo gbọ́. Fọ́mà ni ẹ̀yin. Ó dáa bẹ́ẹ̀ ni. Kẹ́ ẹ bá Julius sọ̀rọ̀. Ẹ fẹ́ bá Julius sọ̀rọ̀. Olóṣì ìrẹ̀ náà fẹ́ bá wọn sọ̀rọ̀. Kò ní dá fún yín mọ́ tilẹ̀ papọ̀. Kò ní jọ dá fún yín mọ́ tilẹ̀ papọ̀. Ṣé bàbá burúkú tí rẹ̀ pè ní àbúrò bàbá rẹ̀ rè? Ọlọ́run ń ṣe fọ́ọ̀màn. Ìrẹ́ mọ̀ pé wèrè àkọ́bí nínú wèrè ni ó sọ wípé òun ṣe iṣẹ́ èèyàn mẹ́rin pọ̀ mọ́ra wọn. Ṣé ẹni tí ó ń tọ́ ẹ sọ́nà rè? Ó jẹ mí ní owó ilé gbogbo owó tí ó jẹ mí níbi rẹ̀ ń kọ́ ilé ní ilé. Ó wá yá ó tún jẹ mí ní gbèsè.
kí n má bínú ṣé ìwà ni rẹ̀ wù yìí mo sọ fún ẹlẹ́kọ̀ọ́ pé ìyá rẹ̀ fi abẹ́ jóná òun sọ wípé ìyá rẹ̀ ò fi abẹ́ jóná ṣé wọn ò fi abẹ́ jóná bá ṣe ìwà ni. wa £800 ní owó tí yóò jẹ tí yóò bá san owó mi ọlọ́pàá ni máa fi gbé ẹ ní inú ilé yìí. màá san owó yín fún yín tọ́lọ́run bá fún mi san ni. ọlọ́run lọ́rùn ẹ̀ kó jẹ gbèsè. bóyá dìde mi ò fẹ́ máa rí ẹ lórí sọ́fà mi níbí mọ́ má wàá jókòó wo tẹlifíṣàn níbí mọ́ wọ́n ọmọ burúkú tó ní ìwà pàlàpàlà lọ́wọ́ yìí kí ni ó fi yàtọ̀ sí ìyá rẹ̀ fi yàtọ̀ sí ìyá Òyìnúsì àti Babátúndé Fọlọ́runṣọ́ tí wọ́n fi ẹ̀yìn ẹ̀ tí àgbà ní òkun pẹ̀lú ìwà burúkú tí òun wù yìí ọlọ́run má jẹ́ pé wọ́n yìí máa pa ìwọ náà ìgbẹ̀yìn ni kí ló dé àwọn ìwà burúkú ìwà jàgbá rédèrèdè ìwà rọ̀hún játijàti ni o máa hù bí kò lu jìbìtì kò jíyàn ní nǹkan àwọn máa dákẹ́ bí ọ̀sán àbàdé la ní ìṣe dákẹ́ tó fi pọ́ǹpù gbogbo ibi tí àwọn gbogbo àgbáyé pé tí ń ṣe owó nìyẹn kẹ olóṣì olórí burúkú inú ilé mi níbi ẹ̀ mọ̀ wípé èmi náà mi ò ń ṣe bàbá ọ̀dẹ̀ kí ni ọmọ pupa ní mú ṣe ni mo bá ṣe mo gbọ́ bàjẹ́ níbo ni ẹ ti fẹ́ rí bàbá ọ̀dẹ̀ ẹ ò lè ti mi lúkọ́tà o má gba owó mi ní ọwọ́ rẹ ọ̀dẹ́nìtì ó lé burúkú jàgùdà wà nọ́ọ̀sẹ̀ ó ń wo sky àgbàkan rí. Ta ni ó ń sí ẹwà ní inú ilé tí òun ẹwà gba ilé kan báyìí. Bàbá ẹ kásẹ̀ ẹ ti gbóòórùn ẹ̀. Bóòrùn kíni ṣé ìrẹ́ ni ó ń sí ẹwà ní inú ilé. Èmi ni kí ló ń ṣẹlẹ̀ bàbá. Gbọ́nà onígbèsè ni ẹ o ṣé wọn ò sọ fún ẹ wípé wọ́n ti ṣe òfin fún dédé àwọn èèyàn tí wọ́n jẹ́ tẹ́nàntì mi ní inú ilé yìí wípé anybody ò gbọ́dọ̀ dáná ẹ̀wà ní inú ilé yìí. Mi ò mọ favourite food délé ni ẹ̀wà. Ní kíni ṣé délé rẹ̀ òun náà ṣé ìbejì ni ni. Ìbejì ni mọ́mì délé nǹkan tó ṣe láìjọ wà nìyẹn. Kí ni òun sọ tí kò dùn mọ́ ẹni ẹnu ṣé òkú ìyá délé tí ó wà ní ọrùn ṣé òun lórí pọ́ẹ̀sì fún ẹ̀wà ìbejì tí ò sí ẹ̀wà ní bíbá yìí. Bàbá kò ní pẹ́ jẹ́ kó pẹ́ tí mo gbẹ́ wà yìí kan náà. Nígbà wo ni ẹ̀wà ìtì lò ní bíbá yìí. Kò ì pẹ́ ìnà ṣé bí mo ṣe gbé like 2 hours ago mo ṣe gbé kan náà. 2 hours onígbèsè ni ṣé o mọ̀ pé o ti sun gáàsì nínú jìnnà báyìí wọ ọmọbìnrin yìí. Bàbá ẹ̀wà gan-an ni kò ní pẹ́ jiná. Ẹ̀wà gan-an ni ilẹ̀ fẹ́ sè. Bẹ́ẹ̀ni. Ó ṣe sí ẹ̀wà tápà. Kò ní pẹ́ jiná bàbá 2 hours péré ni ẹjọ́. Ni o tún máa lò ní ìjọba. Nǹkan ṣí ẹ ẹ̀wà tápà ni o máa ṣe kí ni ṣí ẹ sí ọjà onígbèsè láyé. Ẹ dúró. Bàbá kí lè ṣe yẹ fún báyìí? Kí ló ń tẹ ìjà wa yẹn nù? Tí mo ṣe dá ìwà nù, ṣé ọmọ iye gáàsì tí ó ti sun ní iná dànù ní ọ̀fẹ́ ló fò lórí ẹ̀wà burúkú tí ó ṣe torí ó sí ẹ̀wà tápà. Bàbá ẹjọ́ bàbá ẹjọ́ lápá ẹ̀jà gbà ó. Kí ni o máa ṣe? Oh my goodness. Gbogbo kí ni o máa ṣe? O máa nà mí. Délé rẹ̀ náà á dé wá bá mi níbí wo owó gáàsì tí o wéṣì dànù máa gba owó ẹ̀yìn ọwọ́ ẹ̀ kó sọ fún Délé kó ní kó rí mi. Ó ń ṣe ẹ̀wà. Tí o bá dán ìdọ̀kúdọ̀ wò inú ilé ṣé o ti ẹ̀rọ wípé o ti rí ọkọ tí o máa fẹ́ ni? Ṣé o mọ̀ pé píkíníkì ni o wà? Píkíníkì ni ọdún dé ni o wà. Délé sọ fún ọkọ máa fẹ́. Wọ́n tàn ẹ̀ o sọ abẹ́. Ṣé o problem náà rè pẹ̀lú Délé báyìí? Kí ni? Ẹ̀wà tẹ́ ìdánù yẹn. Wọ́n tàn ẹ̀ o tàn abẹ́ là. Máa gba owó ẹ̀ lọ́wọ́ yín. Máa gba owó ẹ̀ lọ́wọ́. Aṣojú èmi pẹ̀lú ẹ̀.
go inside. Are you sure? Let's go inside. Délé. Ta lele. O sọ fún mi pé mo ń bọ̀ ni. Èwo ni mi ò sọ fún ẹ pé mò ń bọ̀, ṣé mo máa sọ fún ẹ pé mò ń bọ̀ tẹ́lẹ̀? Àní ta lele. Délé, why you going my voice now? Àní ta lele. I don't know. Ó máa sọ òyìnbó. You don't know bí báwo. You don't know. I don't know. Hey, Ó máa so why is she talking to me? Wá sí àyè tí mo lè fi bá kó sí wáṣà. Àbúrò bẹ́ẹ̀ ni mo ṣe. Délé, tell me, who be this? I don't know. You don't know. You don't know. You don't know. You don't know. Eh? Where you Ìwọ́n going? tiẹ̀. Níbo ló ti jáwọ́? You touch me. Níbo ló ti Délé. jáwọ́? Ah, Free here. hey. Come, who you be say? Tani ẹ? Who be you? I'm Délé's little wife. You dey make me laugh. No. Imu akina pa aṣawo. Imu akina pa aṣawo. Fún ẹni yẹn. Mo fún ẹni yẹn. Mo fi kina body. Wa go show you. Àwọn ọmọ pẹ̀lú kí ló dé? Kí ni ọ̀dọ́? Ẹ̀wọ́n lè bí ẹ̀kọ́ lè. Kí ló ṣẹlẹ̀? I go show you say. Ẹ dúró kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ṣé bẹ́ẹ̀ mọ̀ mi? Ẹ mú wọn yìí Ṣé ẹ lẹ́wọ̀n. mọ̀? Tani o? Ẹ mà ṣe. Ọlọ́run ló mà ní kẹ́ máa mọ̀ kẹ́. Mo dúpẹ́ náà ẹ̀ mọ̀ mọ́. Kí ni ọwọ́ adé kí ló ṣẹlẹ̀? Ẹ ṣe Délé ni. Ṣé Délé ni ọkọ̀ bá ìjà ní ilé? Mo máa tọ́ lọ́wọ́ ra wọn. Ó ti ẹ̀dá máa wò ó. Ẹ máa jà tí ẹ máa wó ilé ìmọ̀ mi ni ó jẹ́ ní ẹni wèrè ni. Màá sọ fún yín pé wèrè ni wèrè Mo rẹ́dì. Ó yá ẹgbọ́n yẹ pẹ̀. Give me back. Kí ni? Ó dámọ̀. Ó jẹ́ pọ́n yẹ pẹ̀. Ó máa rọ́ọ̀ṣì ẹ. Á tó yà lẹ́nu nísìnyí. Ó yá rọ́ọ̀ṣì. Rọ́ọ̀ṣì ẹ. Ó yá ẹ̀bẹ̀rẹ̀. Ṣé o ní Délé burúkú rẹ̀ nígbà? Délé. I go show you say. Ó yá kẹ́lẹ́ bọ́ sí wa. I go show Àbí you. orí ẹ̀ ò pè ní kí ni? Wọ́n á tàbí ọ̀wá yóò tún bí ẹ dá sí. Ẹ jáde fún mi. Ibi ló wà wá. Ẹ bọ́ sí. Ẹ bọ́ sí. Bàbá. Ẹ bọ́ sí pàtó mi. Ẹ jáde fún mi. Kí ni ọ̀rẹ́? Ẹ bá kọ́ mi ní. Ṣé Délé burúkú yìí náà? Kí ni ó ṣe ìwọ ọmọkùnrin tí wọ́n pè ní Délé yìí náà? Wọ́n sì tán ní bíbá yìí. Ṣé kí ìṣe wípé orí ẹ̀ gbálẹ̀ wọ́n sì lọ òṣìwọ́ ní omi mú? Àbí orí ẹ̀ ṣé kí nǹkan máa ṣe ẹ́? Wà ṣé ó fẹ́ bá ìdí jẹ́ lómi lórí ni? Lọ́gbà àwọn wèrè rẹ̀ wọ́n wà ní ìta. Wọ́n wà ní ìta wọ́n wẹ̀. Ìran ọ́ ní wọlé o. Ó ní Délé ṣé ìwà ní ẹlẹ́jẹ̀ òwú yìí? Kò burú. Ẹ̀tọ́rí àwọn ọ̀dẹ̀ balẹ̀ jẹ́ mọ́mí ni ó rí. Kí ni ó dé náà? Wọ́n sùn nínú ilé ẹ̀jẹ̀ kí n sun ẹ̀jẹ̀ kí n lè sèmi nínú ilé mi. Ṣé wọ́n fi ilé fún èèyàn ni mo gbé ilé fún ẹ̀yin? Àbí ẹ̀tọ́ ni mo gbà lọ́wọ́ yín náà tí ẹ kò ti jẹ́ kí n sinmi nínú ilé. Ewu mi bí wọ́n ti wá sọ inú ilé ní bá tún fi ìdìbò mi lọ́wọ́. Wọ́n ń jà ẹ̀jà ní kì í ṣe nítorí owó ní ẹ̀ṣẹ̀ ń jà nítorí Délé lásán. Ẹ̀yin tẹ́ ò ní iṣẹ́ déédéé wọn orí yóò pè. Wúrà. Pé. Kí ló pẹ́ lẹ́yìn? Ọ̀rẹ́ mi kọ́ ló ń bá mi sọ̀rọ̀ oúnjẹ rẹ̀. Ọ̀rẹ́ mi bá sọ̀rọ̀ tó ń rẹ́rìn ìbálẹ̀. Ó sùn tí ẹ̀jẹ̀ rẹ̀ gbórí lọlẹ̀ kó sùn. Wúrà, 2 AM aláwa ẹ̀. Bébì, ìwọ fìyè sílẹ̀. A ní kò sùn sẹ́ẹ̀. Ọ̀rẹ́ wo ló ń bá sọ̀rọ̀ fóònù ẹ̀dá? Ọkọ mi, kàwé wo lè gbó. Sùn náà. Jẹ́ àwọn fóònù ẹ̀. Ta ló ẹni tó ń bá sọ̀rọ̀ jẹ́ àwọn fóònù ẹ̀? Ọ̀rẹ́ mi mo bá sọ̀rọ̀. Wúrà, ọkùnrin lélẹ̀. So o rò pé orí tí mo gbélé ẹ̀ ṣó rò pé mo fẹ́ kó bá mi ṣeré ni nà. So ọkùnrin ló ń bá sọ̀rọ̀ 2 AM rí.
Karim, ọ̀rẹ́ mi lásán lélẹ́yìn náà. Ó yẹ kó lè understand. Ọ̀rẹ́ mi lásán lélẹ́yìn náà. Fún mi ní fóònù mi. Wúrà, ọ̀rẹ́ ẹ̀ tó ń bá sọ̀rọ̀ ní 2 AM that means kò wà important mo gbé orílẹ̀ ẹ̀ fún ẹ láti bá mi ṣeré. O bá mi ṣeré, o bá ọkùnrin sọ̀rọ̀ ní 2 AM. Baby kò matter náà. Ọ̀rẹ́ mi ní náà. You know what? Wúrà, at the count of 3, I want you out of my house. Ìfẹ́ kọjá dẹnu lé mi o. Ṣọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ̀ tó ń bá sọ̀rọ̀ tó wà important sí ẹ ní 2 AM yẹn lọ bá. Just like that. Wúrà, 1. Karim. I'm counting. Wúrà, 2. Hey. Karim má ṣe báyìí. Karim. Wúrà, Karim ò 3. Out of my house. Are you mad? Hello, bá sọ̀rọ̀. Èmi àtẹ́jẹ́ kí ni. Do you know who I am? Ow. Out of my house. Ó yá wèrè Karim. Wúrà, èmi ya wèrè. Shit. Tí ó bá jẹ́ ìlú kún ìta wa, tí ó bá jẹ́ UK, máa ṣe ẹ́ léṣe. Kí ni problem ẹ̀ wọ́n sọ fún mi pé mo ya wèrè nínú ilé mi? Are you mad? You know what? Out of my house now. Out. I said out of my house. Hold on. Dúró. Karim. I don't want to listen to you. No. Ọ̀rẹ́ mi mò ń bá sọ. Wúrà, I'm done with you, okay? Out of my house. Olúláwà yìí I said out of my house. Ó ní kí n lọ. Out of my house. Ó ní kí n lọ. Enough is enough. I've had enough. Out of my house. Out. Ọkọ mi. I said out of my house. Olúláwà yìí. Karim. Ní London, èmi in fact, gbogbo ẹ̀rọ ẹ̀ máa dá síta. Ó yá wòlé ní. Are you mad? Èmi. Kí ló ń ṣe ẹ́ náà? Mi ò lẹ́ gbogbo eléyìí náà. Ó dẹ̀ tì mí bọ́ta. Ìwọ ni kí lọ lọ́rùn yìí. Ìwọ ni kí lọ lọ́rùn. Kó gbogbo ẹ̀rọ jáde. Karim kò rí báyìí náà. Karim farabalẹ̀. Karim farabalẹ̀. Nítorí Ọlọ́run, ìwọ ni kí wọ́n lọ lóru yìí nítorí Ọlọ́run, Karim nítorí Ọlọ́run, ìwọ ni kí lọ lóru yìí nítorí Ọlọ́run. Ìwọ ni kí lọ bá nítorí Ọlọ́run máa gbà mí ní olóru yìí. Délé. Wúrà. Ẹ káàbọ̀. Kí ni gbogbo eré kí ló dé kí ló ṣẹlẹ̀? Gbogbo ṣe múra. What's going on? Karim dà. Karim wà ní yàrá. Èmi àti ẹ̀kọ́ ní argument kéré kan ni ó dẹ̀ dẹ̀rù mi síta ó ní kí n máa lọ. Ó dúró eré síta kẹ́. At this time, this is 4 o'clock in the morning. Bẹ́ẹ̀ni, ó ní kí n kẹ́rù mi kí n bọ́ sákúrò ní yàrá yìí kí n máa lọ. Níbo ló expect ẹ kó máa lọ at this time of the morning? Mi ò. Ó lè bẹ́ẹ̀ ni. Mo ti bẹ̀ kókò gbọ́n mi ni. Mi ò gbọ́ tí mo tún máa tún ṣe. Ó tiẹ̀ síta like this. Bẹ́ẹ̀ni. Man. Okay. Me I expect ẹ kó jáde at this time. Bóyá kí n kó wà ní yàrá mi till the morning. Ẹ ṣe ìgbàdélé, ẹ ṣe kàn. Tó bá wà fi di àárọ̀, àwọn àjọbẹ̀. O ní ilé expect ẹ kó máa lọ báyìí. O lè hang around sí bí ìbáyìí.
wà òkè pẹ̀lú ẹ. bẹ́ẹ̀ni wà òkè. Mo lọ sínú bathroom mi, mo fẹ́ lọ shower. Wúrà. Délé. Wúrà. Délé ẹ̀ ṣílẹ̀ pàmì. Baba landlord. Baba ẹ̀dá. Baba. Kí ni ta ni ó ń pariwo bí ajá Baba náà? máa jó inú ilé, máa sún ilé lẹ́nu. Máa dáná sun ilé. Ilé wo? Ilé ìtawà yìí. Kí ló dé? Kí ló ṣe fún ẹ tí òun ẹgbẹ́ mi? Baba ọ̀ Délé ni o. Kí ni Délé ṣe? Délé tó yàwó tèmi sínú yàrá ẹ̀. Ìyàwó rẹ̀ wò ni? Wúrà bá ní. Wúrà ọ̀la. Ṣé o ti fi òrùka sí ní ọwọ́ ni tí òun pè ní ìyàwó rẹ̀? Bàbá ìyàwó mi ni Wúrà ọ̀la o. Wà ní gẹ́fẹ̀rẹ̀ndì rẹ. Whatever, èmi mo ń wá sínú ilé. Ṣé torí ẹ̀ ló ṣe wá fẹ́ sún ilé? Bàbá máa sún ilé. Irọ́ ló pa Ilé wàhálà wà o. o máa ṣe ẹ̀mọ́ Wàhálà wà o. Ẹ̀kí tó ní Délé ṣe fún Wúrà ọ̀la tó ní o fẹ́ o torí ẹ̀ fẹ́ sún ilé. Àní Wúrà ọ̀la sún yàrá ẹ̀ mọ́jú. For what? Inú yàrá Délé. Inú yàrá Délé. Gbàgbé yẹn tó bá ti sún yàrá Délé gbàgbé yẹn ilẹ̀ ti wẹ́ nìyẹn. Kí ni Wúrà ọ̀la ṣe? Kí ló pa òun àti Wúrà ọ̀la pọ̀? Bàbá ó máa mọ̀ kó ń ṣe eléyìí o. Ètò ṣe. Délé Àgbà. Délé mi ò fi ariwo. Délé mẹ́ta. Délé. Ṣé o bọ́ mi wá jọ? Ẹ ń disturb. Wá ọ̀rọ̀ kan ni mo fẹ́ rí ẹ̀ fún wa ní wá ní kí má bọ̀. Má bọ̀. Kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ kó yanjú ọ̀rọ̀ kan pẹ̀lú mi. Má bọ̀. Mo fẹ́ kó wá ṣàlàyé ọ̀rọ̀ kan yé mi. Ìwọ Délé. Ó bá kó fi ara rẹ̀ balẹ̀. Pẹ̀lú mi. Kí ni ṣe ẹ? Bàbá náà ló ń ṣe tó ń kó bí ajá bá. Wò ó má má dá lóhùn èmi mà ni mo fẹ́ èmi Ní ni problem ẹ̀. èmi ni mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. Jọ Délé kí ni ṣe ìrẹ́ àti ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́? Ta ló ń jọmọ ìyẹn lẹ́kọ̀ọ́? Kàrímù náà ni tó ṣẹlẹ̀ láàrin ìrọ̀ àti Kàrímù àti. Kò sí nǹkan tó wà láàrin mi àti Karim. Kí ló fẹ́ fa nǹkan kan láàrin mi àti Karim? Kí ni ó ṣẹlẹ̀ sí ìwọ àti Wúrà ọ̀la? Kí ni ó ṣẹlẹ̀? Níbo ni Wúrà ọ̀la? Níbo ló sùn? Mo ló sùn mọ́. Inú ilé yìí ni Wúrà ọ̀la sùn. Mo mọ̀ pé inú ilé yìí ni nínú ìyàrá ta ni ó sùn. Yàrá mi ló sùn. Yé! Kí ló dé? Délé. Wọ́n yìí ń bọ̀ ni. Délé. Mo mọ̀ ẹ́. Ṣíṣe díẹ̀ ni mi. Ẹ wo bá mi lọ́wọ́ wo lẹ̀ ń gbà mí. Kí ni yẹn? Kí ló wá fa òkè ẹ̀ ń sìn? Délé ṣe bí mo mọ̀ ẹ́. Èmi pẹ̀lú ẹ̀ amọ́ra wa. Kìnìún ẹ̀ ò ní ṣọ́dẹ́ tì.
òun ìṣẹ́gun jàre ọwọ́ mélòó. ọwọ́ báwo. ọwọ́ mélòó mọ́jú. ẹ wo bàbá ẹ má eléyìí ò ń ṣọ́ra àwàdà mi ò láìkí gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí. ṣé o rò wípé èmi ò ní dá ẹ̀mọ́ mọ́ ni. ó dà mò ń bọ̀ kí ni ohun tí ó fa ìrẹ àti wúrà lápapọ̀ ìyẹn ni mo fẹ́ gbọ́. anyway ẹ wo mi ò fẹ́ kéèyàn máa disturb mi mo mọ̀ pàgbàlagbà ní so máa ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún mi ọ̀ṣẹ́ mú ajá yín so. you are rude. ẹ sọ fájá yín kó kẹ́. mi ò bẹ́ẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ó ti yé. máa èmi ló máa lọ́jà. what do you mean that was the èmi ni kó o máa wò sọ ara rẹ̀ kí ni tí ọmọkùnrin kí ni tí ẹ. ìwọ ọ̀dẹ̀ yìí tó mọ bọ́n ṣe ń tírì tó. can you imagine. débọ̀ ìwọ mo ní ó tó. délé bá mi sọ̀rọ̀. màá ti nà ẹ́ jù. délé mo fẹ́ gbọ́ kí ni ewúrà ọ̀la kí wọ́n pa yín pọ̀. màá ṣàlàyé fún yín. sọ fájà ni kó dákẹ́ ní àárọ̀ yìí nǹkan bíi 2 o'clock in fact bíi after 2 or something like that mo bá wúrà ọ̀la ní passage bí. in fact ìṣòro dàbẹ̀ ni pọ́nmọ yẹn wà wòwò. kí ló dé. bẹ́ẹ̀ni pẹ̀lú ẹrù ẹ̀ ó dẹ̀ wà á ta bẹ́ẹ̀ ó ń sunkún. mo ṣe wọlé àyà mi tiẹ̀ ti já mo lè ní wúrà ọ̀la kí ló dé kí ló why are you like this kí ló dé ta ló mú ẹ kí ló dé tó ń sunkún báyìí at this time tó bá ní ajá yín òun ló tì ń síta. ń gbọ́. ìyẹn Karim. ẹ̀dúró náà mọ̀ bọ́ délé. bọ́ ṣé ìrẹ́ ni o lé ọmọ yẹn síta lóòótọ́. bàbá nǹkan tó bá wù mí máa ṣe ìyàwó mi ni my property is my property. property rẹ ṣé o jẹ́ gẹ́gẹ́ bíi trọ́sà ẹ̀ tí o ra àbí bàtà ẹ̀ ṣé o ti fi òrùka sí lọ́wọ́ ni mo bí ẹ́ lẹ́ẹ̀kan o ní property rẹ ṣé ìrẹ́ o mọ̀ wípé tí ẹnìkan bá já ìfádùn ẹnìkan ni o máa kó tẹ́lẹ̀ ni. ṣé irú oúnjẹ kó jẹ ifá délé ló máa kó ìyàwó tèmi. ìfá àtàní kó wá kó o jàre. kí ló dé tí ò ní kó wá sí living room wá tó jẹ́ ní yàrá tiẹ̀. kó wá sí living room. bàbá ẹ sọ̀rọ̀ síbi tọ́lọ̀ wá jà. ṣé living room lè ṣe irú iṣẹ́ tí ó dára tí ó ní ládàá ní ara ọmọ yẹn mo ń gbádùn ẹ̀ jàre ni o bá ṣe favour fún o jàre. mo tẹ̀ sọ pé ok the only favour tí mo lè ṣe fún ni pé kó wọnú yàrá mi. favour. kó relax kó dẹ̀ sùn. tó bá wá fi di àárọ̀ àmọ́ bá ṣe máa yanjú ẹ̀. orí ẹ̀ pé ó bá tán. ó tán. ó tán. gbóná mo fẹ́ gbọ́ báwo ni ìrẹ́ ṣe mọ̀ wípé wúrà ọ̀la inú yàrá délé ni ó sùn. good question baba. táwẹ̀ ni wúrà ọ̀la ó jáde yàtí ní yàrá délé. èyí náà rí bẹ́ẹ̀. wọ́n ta ayé lọ́fà ni. dùkú ní bàjẹ́ lára obìnrin lọ ni. wicked man. táwẹ̀ ni ó jáde. táwẹ̀ ni ó jáde. ó yẹ kára ta ẹ náà ìrẹ́ òpònú ayírádà yìí ó kàn kùn lásán kò sí ọpọlọ kọ́pọ̀ ní agbárí rẹ̀ èmi ò mọ̀ wípé bó ṣe gbọ̀ tó nìyí dúró ná kí ni máa ń ṣe ẹ̀yàn ọkùnrin áfíríkà wọ̀nyí ná kí ni ń ṣe yín kí ni tó ń bá yín jà dédé àwọn ìwà burúkú tí ẹ máa ń wù yẹn tí ẹ lọ wípé tí ẹ bá ti mú obìnrin ẹ̀kan ṣe wọ́n bí aṣọ ònu lẹ̀ ẹ̀ ṣe wọ́n bí aṣọ ònu wọ́n ẹ̀rọ pẹ̀ bóyá ẹ ti rí ẹ̀kan máa gùn wọ́n bí ẹ̀ ní gún ẹṣin ẹ máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ bàtùbàtù bó ṣe wù yín. ẹ wo bàbá ní lọ rẹ́sì tèmi. mo ń bọ̀ ọjà àdédélé dúró mo ń bọ̀ ààrẹ ní tiẹ̀ o ààrẹ ní tiẹ̀ ṣé ìwà tí à ń wù ní ibi tí ẹ ti wá yẹn bẹ́ẹ̀ òfin wà ní áfíríkà yẹn ẹ kò kì í tẹ̀lé ni ṣùgbọ́n àìtẹ̀lé òfin yín lọ́hùn ọlọ́run ti rẹ́ẹ̀dì mọ́ yín níbí báyìí òfin wà níbí ọlẹ́ ń tẹ̀lé òfin níbí ṣé tí ọmọbìnrin yẹn tó bá jẹ́ ọmọ tí ó dúró dáadáa tó rẹ́sẹ̀ dúró lẹ̀ tó bá pè ọlọ́pàá fún ẹ ṣé o rò pé o lè dúró ní inú ilé yìí mọ́. bàbá òwa ní. ṣé ẹjọ́ tẹ dáadáa nìyẹn. bẹ́ẹ̀ni. bí mo ṣe lé ní àti ifá and six ṣé ẹjọ́ tẹ dáadáa nìyẹn. bí o ṣe máa sí sí wẹ̀. ẹjọ́ tẹ dáadáa nìyẹn. bí o ṣe máa sí sí wẹ̀. ẹgbẹ́jà ọmọkùnrin ẹgbẹ́jà ọmọkùnrin. òwa ni o máa sun ilé bàbá rẹ̀ tí ìpínlẹ̀ fún bàbá rẹ̀ tí ó rà sílẹ̀ ni o máa sun. wo bí délé ọmọ obìnrin náà níbo ni ó wà ní sí ìyọjáde. ó wà ní yàrá mi ó ń relax ó ń rest. ó ń rest ó máa rẹ̀ ẹ́ èèyàn ò ní rúrú ẹrù bẹ́ẹ̀ kí ọrùn máa wọ̀. bàbá kí lè tó ń sọ yìí. délé mo mọ̀ ẹ́ máa rù lóògùn ẹrù wo téèyàn bá sọ pé òwò òtẹ́rù ìwọ̀nba tó máa fi tan náà lọ́jà tó bá jẹ́ tó bá kó òwú rẹpẹtẹ gan á mọ̀ wípé ẹrù ni òun rù
yìí rẹ̀ ṣe bí mo mọ̀ ẹ́ àmọ́ mọ̀ ẹ́ lórí ọwọ́ olóko yẹn délé gbà mí lọ́wọ́ kí ni mo mọ̀ ẹ̀yẹ mi pẹ̀lú ẹ̀jẹ̀ àwọn ọmọ wa ní. délé Jonathan wo máa lọ sí inú ilé ìwọ náà lọ rẹ́sì mo tún fi orúkọ kún orúkọ mo yá ẹ ní oríkì mo mú ẹ kúrò ní Délé Super Délé Jonathan Super ọmọ adúgbòlẹ̀ ẹ̀dá òdòtú ìrọ́lọ́pàá ọmọ àdíjí ìwọ́n òdìbò ìrọ́lọ́pàá wàá gbà nílẹ̀ sí ti ọ̀gá ṣe lẹ̀ wàá gbà I will show you. I will show you. I will show you. Mo mú ọmọbìnrin tó dá abẹ́ yẹn ò lè jáde. Ṣé tó bá jẹ́ àbúrò ẹ̀yìn rẹ̀ lè jáde ní òru yẹn tí ò mọ ẹni kankan tí ò sì fi tó máa gbà lọ nínú òtútù yìí. Ẹ wo bàbá mo respect ní ṣe ẹ̀ka mo wà disappointed. Màá respect ní. Ẹ wo ẹbí ẹlẹ́jà ni. Ìkọ́lá ní ti kọ́tẹ́ ìṣe lọ. Bàbá mi ń gbé jáde lé. Ó gbé jáde nìyẹn. Ìkà yẹn. Òyìnbó ṣe ṣe ìkàngbára kàngbára. Kí ni tiẹ̀? Ṣé o rò pé bóyá o lè dá mi mú tó bá délẹ̀? Èmi kò wá ní wàásù ilé. Èmi náà ti ṣe ọmọ ọ̀tá rí. Wọ́n ṣe ọmọ ọ̀tá lẹ́yìn bọ́ọ̀lù ẹ̀. Kí ni ṣe? Mo tẹ̀lé bọ́lẹ̀ kájà rí ní 1942. Kí ni? You look like Tracy Baker. Oh, thank you. You are beautiful. Thank you. You are pretty. And you look kinky. Anyway, this is my colleague, Madame René. Madame René. Goni? René. Goni? René. René. Ah, you sound like Greenwich. Ah, I can see the beauty in you. Thank you. The way I see it is as if it is on weekend that God created you. God finished his works on you people. I like you. Thank you. Thank you. Welcome to my house. You're welcome. So what was that your policy that you was telling me on phone? That policy of your insurance. Explain it to me. What Oh yes, that's why we're here. That's why I'm here to explain, to give you more information about it. Do you have landlord insurance?
Landlord insurance. How does that go? Okay. Landlord insurance protects you against any liability against your tenants. This is yes. This is like in case if you have problems with tenants and you decide to take it to court. Yes. To protect me against my tenants in case if anything happens and they want to take me to court. That's right. Daily down. I will do that one. Great. Yes, because I have one mad boy among my tenants here that always give me problem. I will do that landlord insurance. Oh, that's great. Yes. That's not the only one we do. We also do life insurance. Life insurance. Life insurance. Wait, is it not that life insurance that one of my friends did and the wife now went and connived with a higher assassin and they killed my friend and she now went and collected the money? Is it not the same insurance you're talking about? Well, not everybody's the same, sir. No. But if you come to my office, I'll give you more information about it. Okay. Yes. We also do home content insurance. Home content insurance? Yes. Is it the one that if I grow old than this one, they will go and throw me away at home and then they forget about me in home there? No, not that. Which this one? is to protect your possession in your home against fire or damage or flood. Yes. It protects me against theft, flood, fire, and any damages. That's right. I will do that one too because there is another idiot among my tenants too that say he wants to burn down this house. Really? I'm going to do those ones. So you definitely need that one. Yes. We also do travel insurance. So this insurance policy is something as good as this. But the impression that people have been giving me about insurance before, it scares me and make me run away from insurance. I didn't know it's something that is good like this that will be beneficial. Oh, it is. It is very good. I will do it. I will come and see you. Yes, do that. But if I do my insurance with you, you too, you will insure me too. Because doing insurance with you, I will want you to now be my life insurance. Yeah? Do you understand what I mean? Don't worry, we'll take good care of you. But anyway, I wanted to ask you as well, do you have anybody that have like immigration issues in this house? No. Immigration now. I don't have illegal immigrants in my house. Okay, alright, okay. Okay, but anyway, we'll also give advice on visa, working visa, employment visa, and refugees, all of those. You do that one too? Yes. It's you that do that? No, it's my colleague that take care of it. Yes, she works in the legal department in my office. You are a barrister? No, I'm not a barrister. I'm just a legal advisor. You are a legal advisor? Yeah. That is very good. I can now see that both of you, you can take care of me. Okay, no problem. Don't worry, we'll take good care of you. Thank you very much. I will take good care of both of you. T'as rien à rajouter? Pas pour l'instant, puisqu'il n'y a personne qui a besoin de conseils. Donc on verra ça plus tard. D'accord. What language is that? Oh, that's French. Français? Oui. Qu'est-ce que c'est? Guinness. Oh, wow! That is where my mommy come from. So, really? Yes. Okay. I can now see that I can be confident and bury my head in between both of you. You understand what I mean? Don't worry, we'll take good care of you. We'll take good care of you. Before I leave, I'm going to give you my card. Okay. Make sure you give me a call. Okay. And book an appointment. So both of you take it from there. Both of you can handle me very well. Definitely. And you will know that I'm never old. We'll take care of you. Hey, let me see. Yes. These are the policies which you guide against. Thank you very much. Alright. Yeah. So we're gonna go. Won't you eat anything? No, thank you. We have another appointment. I thought if you carry on in my pot. Thank you. I get easy in my pot too. I have another appointment to go to. You don't eat ogbono? No. Thank you for having us anyway. Okay, thank you for coming. Thank you. I'll be expecting your call. Okay then, thank you. Thank you. I want to feel it over you. Thank you very much. Thank you. Okay. See you in your office. Yes.
kí ni gbogbo eléyìí sí lọ irú iṣẹ́ wo ni mo wá gbà yìí wọ lọ. kí ló ṣẹlẹ̀ kí ni. Oh my God. Délé kí ló ṣẹlẹ̀ ọ̀dẹ̀ ń dẹ́rù bàyàn kí ló ṣẹlẹ̀ kí ni. báwo mo ṣe fẹ́ ṣe náà. Délé ò dẹ́rù bà mí kí ló ṣẹlẹ̀. ṣé mo pé mo sọ fún ẹ pé àti ní new office ní Manchester mo sọ fún ẹ last week manager mi ló pè mí sí ó ní wọ́n máa transfer mi níjọ́ Friday lọ sí Manchester. Manchester. èmi máa lọ sí Manchester máa lọ ṣiṣẹ́ ń bẹ̀ máa fi London lẹ̀. Friday yìí. bẹ́ẹ̀ ni. kí ló as in kò yé mi bí ti báwo. Today is Wednesday 2 days. weekend yìí. but kí ló kò yé mi òun lọ sí Manchester. lára. bóyá wọ́n fẹ́ kó lọ fún weekend yìí nìkan àbí báwo. weekend kẹ. kí ló ṣẹlẹ̀. tó bá ti gbéyàn lọ bẹ́ẹ̀ yẹn oṣù mẹ́fà oṣù mẹ́ta ọdún kan ọdún méjì wọ́n máa ń lọ́ọ̀kù wọn síbẹ̀ ni wọ́n ṣe máa fi wọ́n lẹ̀ ń bẹ̀ nìyẹn tó yẹ pé wọ́n nílè padà wá sí London. màá wọ́n máa kí ẹ̀ náà ṣebí mélòó ni Manchester sí London bó yín ò ń ṣe issue bàjẹ́ yín ò ń ṣe issue máa wá weekend ìwọ náà wà máa wá weekend so. ó dẹ̀ pé o understand nature ṣe ṣá. mi ni wá lè kí ẹ àbí kí ni o sọ. wọ́n máa gbé mi lọ sí outside Manchester bí inú oko tá a máa lọ máa kí ẹ̀ fáwọn èèyàn outside tó rí tún máa ṣáyàn. 6 months. ìyẹn ni wọ́n fẹ́ even tó bá wá gan wọn ti ẹ̀ ní jẹ́ ráyè tí n bá fi lè rí ẹ tó wọ́n ní tẹ̀yàn bá rí ẹni visitor báyìí sack ni. oṣù mẹ́fà. wọn ò tiẹ̀ ní gbà ó dẹ̀ ní pé kò yé ẹ. kò tiẹ̀ lè possible má tiẹ̀ wo 6 months yẹn kò lè work ó fi ṣẹlẹ̀ o kúkú fẹ́ lọ tẹ́lẹ̀ sí òfin ṣẹ́ yẹn lẹ̀ má bá wáṣẹ́ mi. kí n fi ṣẹlẹ̀ o fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ni. èwo ni ọ̀bọ̀rọ̀ gbàjẹ́. báwo mo ṣe fẹ́ máa sanwó ilé fún bàbá ó dẹ̀ mọ̀ pé bàbá yìí. máa san má worry mi ò ṣáà complain máa san. wàá máa san. yes máa san. ẹ̀yin obìnrin tẹ bá ti bèrè di breadwinner ń sìn ẹ máa sọyàn ti gbẹ̀wò dání. irọ́ kì í ṣọ̀rọ̀. ó ń sọ fún mi pé kí n fi ṣẹ́ mi lẹ́nu yẹn sí. fílẹ̀ 6 months ẹ ti pọ̀ jù máa sanwó landlord tó bá jẹ́ landlord jẹ́ ló ń bà ẹ́ lẹ́rù máa sanwó landlord máa dẹ̀ máa ṣe bá ṣe máa jẹun 6 months bíi ti báwo. kò jọ. ṣèbú wọn náà ló sọ sí pé o fẹ́ ṣe wà ní nísìn. because wọ́n fún mi láwọn options kò yẹ wọ́n ní kí wọ́n máa kí n mú kan nù ẹ̀ sáájà kí n fi ṣẹlẹ̀ àbí tí n bá lọ wọ́n máa sọ mí di supervisor wọ́n máa gbé mọ́tò fún mi gbogbo àwọn medicals tá à ń supply èmi ni wọ́n máa gbé káàkiri you get so mo fi wo pé ok bóyá wà ok bẹ́ẹ̀ yẹn tí ọ̀rọ̀ mi yé ẹ̀ ń sìn. fún 6 months. àní kó tó gbà yẹn ló bá máa fi di bíi 3 months tó ti sú mi mò ń bọ̀ padà ní London ìwọ fara mọ́ bí you get a máa sọ̀rọ̀ ìgbà mélòó ni 3 months. ìyẹn gangan ni kókó communication yẹn gangan ni kókó. o máa wọrí. nítorí mo máa miss ẹ̀mí nìkan níbí báyìí. èmi gan kan. 3 months tán. ara aṣọ tí wàá gbà náà nìyẹn. irú ò máa jẹ kì í ṣe pé mo gbà. ó ga o. irú kì í ṣe pé mo gbà mí ìṣàlẹ̀ ní kókó fi ṣẹlẹ̀ nítorí èmi sweetheart mi
kí ṣe pé orí mi tiẹ̀ ti dàrú mi tiẹ̀ mọ́ nǹkan tí mo rí ẹ̀ dàrú all for the better ni a lè ṣe big wedding tí ayé máa gbọ́ tọ̀run máa mọ̀ a lè ṣe big wedding wọ́n ti promote ẹ̀mí gan ti di ìyàwó ọ̀gá nìyẹn máa bọ̀ ọmọ ìdí ẹ̀ torí mi mọ̀ kọ́tà máa ríra báyìí 3 months. mi ò wá pì rárá mo mọ̀ pé wàá tó tiẹ̀ fẹ́ fún yàn mi tiẹ̀ wá pì pẹ̀lẹ́ honestly ní ìwà òkè jàre ọ̀ ṣe ní wà òkè bẹ́ẹ̀ wà òkè má wọrí máa take care nísìn ara ẹ̀ máa ṣe kí ni má wọrí mo ju yẹn lọ má wọrí ó mọ̀ pé bó ti mú ìṣe pa màá tún mú ìṣe 3 months nísìn sweetheart. M17 6DZ. Bon, tu seras là dans combien de temps? Dans 1 heure? Ok, ça marche. Donc, si tu viens, tu attends. Si j'ai quelqu'un, et puis après, je te reçois. D'accord? Ok, bon, à tout à l'heure. Bye. Hello. Hey, Mr. Akane. Miss Tracy How are you? Johnson. I'm fine. How are you doing? Have a seat. How are you doing? I'm doing great, and you? That's good. I'm fine. Oh, great. Yeah. I got a good news for you. Oh, thank you very much. Yes, you know those forms that you filled? Yes. I sent them away. You sent them away? Yeah, I did. But I thought you are the owner of the insurance company. How come you sent my forms away? Oh no, I'm a broker for Virgin Insurance. So you are a virgin? No, you're funny. No, not like that. Do you know Virgin Atlantic? Virgin Atlantic. Virgin Airlines? The name ring bells. Yes, Virgin Atlantic, they have airlines. Yes, sure they do. Ah, are they the same people that own that Virgin Insurance company? That's right. Even whenever I travel to Nigeria, this Virgin airline is the airline I always take, always. Really? Yes, and their services are good. Very good. And I believe as their services are good like that, their insurance too must be very good. Definitely. They are very competitive. They are one of the best insurance around. So they are the one that own that insurance company, Virgin Insurance Company? Yes, they do many other things. They do Virgin Money, Virgin Pension. Is it? Yes, Virgin Atlantic, all of those. They are a very big company. They are indeed. Who is the owner of this kind of a big company? His name is Richard Branson. Richard Branson, okay. It's a big company. Yes, he's a nice man, you know. Hey. He does a lot of charities in Africa. Even that, he does a lot of charity works in Africa? Yes. They are very kind, you know. He is indeed. Now I'm happy that I do my insurance with this kind of big company. You see, now you let me know the importance of insurance policy. Before, I was getting bad impression about them. Okay. But now that you put me to limelight, I told you that day, I say I will propagate this your insurance company that you are talking about, this Virgin Insurance Company, Virgin Airline, Virgin Atlantic, everything about them. I will advertise your company throughout the whole world. Oh, please do. And most of my friends, I will make sure I introduce them to this insurance policy. Yes. You know, and I think you should encourage other Africans to follow your path. I told you that day. That's I true. said I will propagate your insurance company. Yes. I will advertise this Virgin Atlantic Insurance Company. Please do. For people. Yes. You will see. You will get a lot of customers these days. It is me. I hope so. I will do that. I hope so. But beside that, you remember I told you that day that body insurance between me and you now need to come and visit me in my house. You're funny. People say that. It's funny. Not official. You're funny and you're naughty. Am I naughty? Yes, you are. Anyway, thank you for coming. Thank you. And I will let you know as soon as I get your... Wow.
onímọ̀ ìyàwó kí ni láàrin òde ń gbádùn ẹ̀ léèrè. Ilé ayé ṣe jẹ́lẹ̀ níyẹn o, jáde láyé ó ní bá, kọ́dí ní jọ́lẹ̀, ó lọ́dẹ òkú tó dára lẹ̀, àbá àkúṣí tó lè lè ogbó. Ìgbádùn rèé o. Bàbá ẹ̀ ní gbàǹjà. Bàbá. Bàbá. Kí ni yẹn tá ni yẹn? Kí ni ó dé? Wàhálà ti wà. Kí ló dé? Wàhálà ti wà. Kí ló ṣẹlẹ̀? Kí ni dé tí ìrẹ̀ ọmọ? Kí ni dé tí o fẹ́ pa báàgì mọ́ mi ní ara? Ẹ wò. Kí ni dé? Ṣé fóònù rẹ ni? Ẹ wò. Mi ò láàkì bẹ ṣe yí mi báyìí bẹ ṣe yí mi báyìí bẹ ṣe yí mi báyìí látijọ́ ẹ̀. Kí ni mo ṣe fún ẹ? Mi ò láàkì ẹ o. Kí ni mo ṣe fún ẹ? Látijọ́ ẹ̀ mo ti sọ fún yín, mo ní kẹ́ ẹ tún bẹ́ẹ̀dì mi ṣe, bẹ́ẹ̀dì mi ti wó, àbí kẹ́ ẹ ra míì síbẹ̀. Bẹ́ẹ̀dì rẹ ti wó. Mo lọ síbi iṣẹ́ ń sìn, mo dé láti ibi iṣẹ́, sórí ilẹ̀ ilẹ̀ ni kí n máa tún sùn nù. Tẹ́lẹ̀ mi sílẹ̀ nígbà náà. Fún kí ni? Why? Èmi ni mo bà bẹ́ẹ̀dì rẹ jẹ́ ni. Ṣé èmi ni mo bà bẹ́ẹ̀dì jẹ́? Ta ni ó bà bẹ́ẹ̀dì jẹ́? Mo ń sùn inú yàrá yẹn pẹ̀lú ẹ̀ ni. Ẹ wo bàbá, màá bá yín fa wàhálà, ọ̀ṣẹ́ mọ̀ pé mi ò bá yín fa wàhálà rẹ̀. Èmi náà bẹ́ẹ̀ fa wàhálà. Lọ́dà ṣé ìrẹ́ ò mọ̀ wípé débi àwọn tí òun gbé wọ ibẹ̀ yẹn? Lọ́dà wọ́n ọmọbìnrin tí ò gbé wá ní Ìjẹrin yẹn. Ọmọbìnrin tó tóbi tó bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé ìtàn rẹ̀ ẹ̀yọ kan ó ju ìrẹ́ gan ní ìdúró lọ. Dúró dédé ó tiẹ̀ ní bẹ̀rù Ọlọ́run ó bẹ̀rù ọjọ́ orí ara ẹ̀ kó ní ìpínlẹ̀ àwọn. Àwọn ohun ni mò ń kó wá gan tẹ̀ ń pariwo. Ṣé ìtàn ọmọbìnrin Tẹ́lá yẹn? kẹ́ máa mẹ́sọ̀ ìtàn àbí ìdí àbí nǹkan. Kí ni problem ti yín? Kí ni problem? Kí ni Táwọn ọlọ́mọ abẹ́rẹ́ jẹ ni. Ta ni ó bà bẹ́ẹ̀dì jẹ́? Ẹ wo, mi ò ń ṣe illiterate o, mo dẹ̀ kàwé. Èmi náà kàwé mi kì í ṣe illiterate náà. Ìwé wo lẹ kà? Mo ka standard 6 kẹ. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Standard 6 ó ju diploma tí ẹ̀yin ń kà ní yunifásitì nísìnyí lọ. Ṣé o mọ̀ ni? Story lẹ sọ yẹn. Ìtàn ní ìrẹ́ náà ń sọ. Ẹ bá mi gbé owó bed àbí kẹ́ ra bed mi sí bẹ́ẹ̀. Agreement ó wà ní agreement mi àti yín jọ ṣe. Nínú agreement yẹn, ó sọ wípé tí nǹkan bá bàjẹ́ nínú room téèyàn rent, landlord ló ń láti tún ṣe. Fine. Sori mo láìkì. Èmi dẹ̀ kọ́ ni mo bàjẹ́. Mo láìkì bí o ṣe mọ òfin dáadáa yìí. Ṣé nínú agreement náà mo fẹ́ rán ẹ ní etí tí ìrẹ̀ bá pònú èmi kò pònú o? Nínú agreement náà nígbà tí o kà ṣe kò sọ fún ẹ wípé tí ènìyàn bá san deposit sílẹ̀ tó bá bà nǹkan jẹ́ nínú iyàrá furnish room tí o rẹ́ǹtì ní ọjọ́ tí o bá ń lọ ní ilé a máa yọ nínú ẹ̀ fi tún nǹkan yẹn ṣe tí owó rẹ̀ ò bá ká owó náà o tún gbọ́dọ̀ san owó kún láti balance gbèsè náà. Ìyẹn tó bá jẹ́ tenant ló bàjẹ́. Ṣé èmi ni mo bá ẹ̀sùn orí bẹ́ẹ̀dì? Bọ́ọ̀tì láti máa pàdé. Ṣé o rí kọ́ọ̀tì tí ó wí yẹn gangan ni èmi náà fẹ́ ó máa ń ṣẹ̀wọ̀n olówó ni. Èmi àṣẹ̀wọ̀n. Èmi ni mo dúró ìrẹ́lẹ̀ fọwọ́ gbàyà ó dà ṣé o rí ẹran ní èmi fọwọ́ sọ kó n ṣe egungun. Kò tí ì bẹ̀rẹ̀ sẹ́ni tó bá yín fàrí èmi á bá yín fàdélẹ̀. Wà á bá mi fà nílùú yìí. Ó dà bẹ́ẹ̀. Á bá yín fàdélẹ̀. Ìyẹn má rà. A máa gbéra wa lọ kóòtù ní ẹrú pé torí ẹ ti jẹ́ láńlọ́ọ̀dù ẹ̀kan ṣe máa ṣe òfin tó ń wìn. Kóòtù yẹn náà ni èmi náà fẹ́ pé o jẹ́ kájọ lọ. Àjọ kò sí. Àjọ kò sí nígbà náà. Àjọ kò sí. Ó taka èmi náà taka fún ẹ nígbà náà. Wà á délé ọmú mi ní ẹran délé ọmú mi ní ẹran délé ọmú mi ní ẹran. Bàbá. Ẹ káàárọ̀. Ṣàlàáfíà rẹ̀.
Àlàáfíà ni. O ń ṣe nǹkan lọ́wọ́ lẹ́yìn. Mo fún àwọn ọ́ndìsì Ọládélé mi nù. Ìyẹn ní òògùn lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Ó dà ní ìjọ tí o bá ṣe tán. Kí o rí mi ọ̀rọ̀ wà tí mo fẹ́ bá ẹ sọ. Èmi. Bẹ́ẹ̀ni. Ṣé kò sí? Ọ̀rọ̀ wà tí mo fẹ́ bá ẹ sọ ni. Tí o bá ṣe tán kó rí mi. Ok. Ó dà. Àwa ni nítorí mo ní láti pín àwọn ìpínlẹ̀ ààrẹ mọ́ mi. Tí máa ṣe tó máa wá yìí. Ṣé gbọ́? Ó dà nígbà mi. Rí mi o. Bàbá. Màá ní màá wá rí ní ti. Rí mi tó bá ṣe tán lọ. Ok.